ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí. Ìkànnì Jígí Alára, ìkànnì kẹrìnlélógún tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ ìtàn pẹ̀lú ẹ̀mí, tí a ti ń ròyìn bí àkọlé ìtàn, níbi tí ìgbóhùnsáfẹ́fẹ́ dàbí àṣà ilẹ̀, tí a ti ń sọ ààbò jíjẹ di àtúnbíèrè ayé pẹ̀lú ìmísí Odùduwà nínú gbogbo ọ̀rọ̀ tí ó bá jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láéláé. Orúkọ mi ò yí padà, èmi ọmọ yín, olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín náà ni Abdulkareem Nimot. Ẹ jẹ́ ká bọ́ sínú agbada ìròyìn. Ààrẹ Bọ́lá Tinubu ti gbé òṣùbà káre fún Ahmad Fintiri fún ìgbésẹ̀ rẹ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ aláṣẹ. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti yin Ahmadu Umaru Fintiri fún ìdàgbàsókè amáyédẹrùn tó ṣe lákòókò díẹ̀ tó ti wà lọ́fíìsì. Nígbà tó ń sọ̀rọ̀ lọ́jọ́ Ajé ní ìlú Yola níbi ayẹyẹ àkànṣe ńlá tí wọ́n ṣe fún Fintiri, ààrẹ sọ pé ìdarapọ̀ gómìnà náà mọ́ ẹgbẹ́ All Progressives Congress APC jẹ́ ìwúlò ńlá fún ẹgbẹ́ náà. Tinubu tí Kashim Shettima ṣe aṣojú rẹ̀ sọ pé ìwọlé Fintiri ti ró ẹgbẹ́ náà lágbára sí i ní agbègbè àríwá ìlà oòrùn. Fintiri jẹ́ olóṣèlú tó jingiri. Pẹ̀lú ìdarapọ̀ rẹ̀, ìṣẹ́gun APC ti dájú. Ó ṣiṣẹ́ pọ̀ láti jẹ́ kí ààrẹ, àwọn gómìnà, gbogbo àwọn ọmọ ilé aṣòfin orílẹ̀-èdè àti ti ìpínlẹ̀ ṣẹ́gun lórí àpótí ìdìbò ẹgbẹ́ wa. Ààrẹ tún fi kún pé àwọn ètò ìṣàkóso ìjọba yìí yóò máa fa ìtẹ́wọ́gbà àwọn aráàlú wa kí wọ́n sì ti mú èrè ìṣèlú olómìnira dé. Ó tẹ̀síwájú pé Fintiri dára jù láti wà ní ẹgbẹ́ alátakò lọ. Ó ní gbogbo àfihàn ohun tí ó yẹ fún ẹgbẹ́ wa. Ó ń ṣiṣẹ́ takuntakun, ó jẹ́ olórí rere tí ó sì ní ìfẹ́, tí ó sì jẹ́ ẹni tó ń wá ìdùnnú àwọn aráàlú pẹ̀lú. Inú wa dùn púpọ̀ láti gbà á wọlé sínú ẹgbẹ́ wa. Mo sì tún kí ẹgbẹ́ wa fún ẹja ńlá tí ìwọ wa gbé. Ó tún ṣàlàyé pé mo fẹ́ kó yé gbogbo ènìyàn pé gómìnà Fintiri ni olórí ẹgbẹ́ ní ìpínlẹ̀ Adamawa bí mo ṣe jẹ́ igbákejì ààrẹ, àmọ́ gómìnà ni olórí ẹgbẹ́ ní gbogbo ìpínlẹ̀ tí a bá ní gómìnà, tí ó sì yẹ kí ẹnikẹ́ni ro ìdàkejì. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ náà, alága àpapọ̀ APC Nentaweyi Tuada sọ pé ìgbésẹ̀ gómìnà náà ti di agbára ẹgbẹ́ alátakò kù. Ó pe Fintiri ní àmì ìtọ́sọ́nà ìrètí, ìdàgbàsókè olómìnira, ìtẹ̀síwájú ọ̀dọ́ àti akíkanjú amáyédẹrùn. Ó sì rọ àwọn ọmọ ẹgbẹ́ APC ní Adamawa láti ṣe àtìlẹ́yìn fún un. Ó tún gba àwọn olórí APC ní ìpínlẹ̀ náà níyànjú láti darapọ̀ mọ́ gómìnà láti rí i dájú pé wọ́n ṣẹ́gun níbi ìdìbò gbogbogbò ọdún 2027. Lẹ́yìn tó gba àsíá ẹgbẹ́ APC tán láti ọwọ́ igbákejì ààrẹ, Fintiri sọ pé mò ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ètò ìdàgbàsókè ààrẹ ni àti rí ohun tí ààrẹ ń ṣe fún ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè. Nítorí náà a gbọ́dọ̀ darapọ̀ mọ́ láti mú orílẹ̀-èdè wa lọ síwájú. Alága àjọ àwọn gómìnà APC àti gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma pẹ̀lú àwọn gómìnà míì láti ìpínlẹ̀ Yobe, Taraba, Kano, Jigawa, Gombe àti Zamfara pẹ̀lú igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè Jibrin Barau wà lára àwọn tí wọ́n kópa nínú ayẹyẹ náà. Ayẹyẹ náà tí wọ́n fi sí aago 10 òwúrọ̀ padà bẹ̀rẹ̀ ní aago 3 kọjá ìṣẹ́jú 15 torí pé igbákejì ààrẹ pẹ́ kó tó dé síbi ètò náà. Ẹ ṣeun tẹ́ ń bá wa lọ, ẹ máa bá wa pín àwọn ìròyìn yìí ká, ẹ bá wa fi èròǹgbà yín sí abala àríwísí kí ẹ sì bá wa tẹ agogo ìkìlọ̀. Lẹ́ẹ̀kan sí Abdulkareem Nimot ni ó ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún, bàbá gbogbo.